Nta fi máa mọ̀ wípé ìkà ni Tinubu. Ẹ sọ fún mi ọjọ́ wo ni Tinubu pín nǹkan rí? Mi ò rí wípé ó pín nǹkan. Lẹ́yìn ètò ṣe níjó ní tó ń pín 1,000 fún àwọn youth tí wọ́n tò tí wọ́n gba 1,000. Àṣẹ tálíkà ti ẹni Tinubu àṣẹ kò ní kankan. Ládùúrú bó ṣe governor fún 8 years ní Lagos State tó tún jẹ́ honourable fún house l'Abuja fún almost 21 years kan ni wọ́n pè ní àbí 16 years. Ìyàwó rẹ̀ Rẹ̀mí Tinubu ìyẹn sì wà ń bẹ nísìn more than 21 years nìyẹn ń ṣe. Àṣẹ ẹ̀ tí ẹ̀ ní àṣẹ talikanias ní ẹ wá ń pín 1,000 naira. Kí ni 1,000 ṣe nítorí Ọlọ́run? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pass information yìí ní Freedom House Ìdòwú. Ẹ má jẹ́ ká gba ráìsì yìí torí Ọlọ́run. tó bá gbọ́ mi bí wọ́n ṣe pè síta. Ìdòwú Taylor. mo fẹ́ rí i pé bóyá àwọn èèyàn wà lórí ètò yìí. Victoria Island. lórúkọ Jésù ẹ ò ní ibẹ̀ ni ráìsì yẹn wà. ògo àti àṣeyọrí. Ẹ má jẹ́ káwọn èèyàn gbà á. Tí wọ́n bá ti gbà á ẹ jẹ́ kí wọ́n sún náà ẹ sọ fún wọn. láàrin ọ̀sẹ̀ yìí a ní láti sọ̀rọ̀ Koiki a ní láti sọ̀rọ̀ mo ti ń try àti pè yín but ó dàbí pé àwọn èèyàn máa ń pọ̀ lórí line yẹn always we need to talk sir God bless you ẹ̀rọ ànúgbà gbọ́ mi dáadáa mami. Torí Ọlọ́run. ìwọ tó o gbé àdírẹ́sì yẹn. Ẹ bá wa. gbogbo èèyàn bá mi kọ àdírẹ́sì yẹn síta Òjó Táyọ̀ ti kọ Freedom House no o kọ pé o mo dárúkọ orúkọ street kan sí o Taylor kìnnì kan mo dárúkọ sí ìwọ tó o gbọ́ orúkọ yẹn pé kọ síta kì í ṣàwàdà ó dàbí eré kì í ṣeré o. Ráìsì náà lẹ̀ ń wò yẹn o. Ráìsì náà lẹ̀ ń wò yẹn o. Ọba Ìsà Ọ̀yọ́ state ẹ̀rọ ànúgbà kábíyèsí o kádé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí lẹ̀kẹ̀ ó dókèrè kábíyèsí mojúbà o mo ṣe bá orí adé o orí adé. Ráìsì yẹn lẹ̀ ń wò yẹn o. Ẹ ti rí ráìsì yẹn nìyẹn. Ẹ bá wa sọ fáwọn èèyàn ẹ bá wa pass information yìí fún wọn. Victoria Island Ìdòwú Taylor wọ́n ti bẹ̀rẹ̀ sí pín ráìsì yẹn lónìí káwọn èèyàn má gbà o tí wọ́n bá dẹ̀ ti gbà kí wọ́n sún ná. Nǹkan míì ni Tinubu fẹ́ fi gba ráìsì yẹn gbà lára àwọn èèyàn wa o. Aburú èèyàn ni Tinubu o. Ọjà jólèkó láìmọye o. Èló lẹ rí kí Tinubu fún àwọn ọlọ́jà. Ó jólèkó ó jó nìbàdàn. Tinubu ò fún wọn ní kọ́bọ̀ o. Ọjà jó nílẹ̀ Haúsá Tinubu lọ fún wọn ní 50 million 50 billion òun la gbọ́ tó sọ. Nígbà tó yá ló tún choose ọ̀rọ̀ yẹn ó ní kèsè 50 billion òun ló ń pè ó ó ní 50 million ló ń fún wọn. Ṣé rí wípé ojú òtí Tinubu láti ẹ̀ ti sọ̀rọ̀. Ọjà jó ní Mushin ọjà jó lẹ́kọ̀ọ́ káàkiri kò fún wọn ní kọ́bọ̀ o. Ọjà jó ní ilẹ̀ Yorùbá nìbàdàn kò fún wọn kọ́bọ̀. Ọjà míì tún ti jó nìbàdàn lánàá níjẹta báyìí again. Ráìsì yẹn lẹ̀ ń wò yẹn o. Sàràkí leléyìí o. Bùkọ́lá Sàràkí leléyìí. Ti Sàràkí leléyìí tó náà ń pín káàkiri báyìí. Ẹ ti gbọ́ nǹkan. Àwọn àfáà lo ọjọ́ méje ńbẹ̀ tí wọ́n fi ṣàdúà. Àwọn pásítọ̀ náà lo ọjọ́ méje níbẹ̀ tí wọ́n fi ṣe àdúà sí ráìsì yẹn. So ráìsì yẹn ṣe láìsí lásán o. Ẹ jẹ́ ká sọ fáwọn èèyàn wa. Freedom House Ìdòwú Taylor. Freedom House Ìdòwú Taylor ibẹ̀ ni Tinubu ti fẹ́ gbogbo yín ó fẹ́ gbogbo yín ó fẹ́ gbogbo yín èmi ológo rèé olúwẹ̀kùn mami ṣíà
ní Victoria Island. Don't eat rice, don't eat Tinubu rice. Ó danger, ó lè gbogbo. Mami, tẹ̀síta, ó lè gbogbo. Rice gbogbo. Ẹ má jẹ rice gbogbo. Go ni o. Ṣé mọ̀ pé èyí yàtọ̀ sí àwọn tó wà ní London? Wọ́n rò pé ọ̀rọ̀ protest ta ṣe Nàìjíríà ni. Àwọn wèrè ẹ̀wọ̀n àwọn bọ̀dá òde kù. Ṣé nígbà tẹ́ ti wà ní London tipẹ́tipẹ́? Ṣé ẹ̀yà èdè ni? Ṣé ẹ̀rù máa ń kọ̀ bíi ti yín bẹ̀ yẹn ni? Àṣẹ kábíyèsí o. Àdúrà yẹn àgbà sàrẹ́ dúpẹ́ mo dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ṣàdúrà fún mi. Kábíyèsí o. Máa túndé. Bro, who are you? Who will be? Before, voila. Police everywhere, they find out. I tell you. Everywhere. You know, yeah, you know, let me some more though. You know, let me some more. I'm the final. No sale. Police final. No sale. Road safety final. No safety final. No sale. DSS final. DSS final. No sale. BIO. Oh yeah. Oh, go sale. Deal too much. You too much. Huh? The buy Dino my lie no sale. One person. Allah. Where go sale? You see, shoot Dino myself, we go run. Go run. What is If you see car, you go die. How many million? Yeah? You see, Dino shoe. This is a shoe, huh? Now run, you go run. You don't mistake. Dino pass you. Allah. You can't sit in the house. Oh, yeah. Oh, yeah. You know we enter. Who are you? Yeah? You don't fit talk. Oh, yeah. If you enter inside, now I die, you go die. Shout. You see moto. I tell you, see Dino moto, no go no. Kai. Now person there. Oh, wait, for where? Which person go see Dino? You know too much, oh. Hi. Nigeria final. Buhari final. Oh, yeah. Huh? Hero 5 final. No, that's yeah. No, that's yeah. I tell you, any this one, the final, no this. One person. You know too much. You see, Okada man, that driver, that bus school, Biggie, Kai, Biggie machine, oh, you have a life here. What was it? Machine, Okada on. Didn't pass everybody. Moto, pass out. Shoe, pass out. Clothes. Oh, yeah. Car. Didn't don't go. Hey. Dino too much. Too much. Car, person TV, they see the Dino car. That Dino the driving. Now right go wrong. You get plenty. Allah. Inside the house. One is still there inside the house. Inside house. Allah.